ẹ̀yin èèyàn Dr. Oriyomi Hamzat ti sọ̀rọ̀ o lórí àwọn ẹ̀sùn kan táwọn kan fi kàn wọ́n lẹ́nujọ́ mẹ́ta yìí lórí pé bí Gúnmi ṣe wá sílùú Ìbàdàn lórí àjọṣepọ̀ tán ló wà láàrin Oriyomi Hamzat àti Gúnmi bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ẹ̀sùn kan táwọn kan tún fi kàn wọ́n nípa ọ̀rọ̀ pé bóyá wọ́n jẹ́ mọ̀nàfìkì àbí ó jẹ́ alákatakítí ẹ̀sìn. Mo fẹ́ kẹ́ wá lọ gbóhùn tí Dr. Oriyomi Hamzat wọ́n sọ nínú fọ́nrán yìí. Wọ́n tún ṣe ìkìlọ̀ fún àwọn aláríwísí àwọn onísọkúsọ ìkìlọ̀ tó gbóná ni o. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Wá lọ gbọ́. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn mi jákèjádò àgbáyé. Oriyomi Hamzat lórúkọ mi. Ìkan nínú ọmọ yín nípínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni mo wó ṣáájú àkókò yìí. Ẹ ti mọ̀ kó ṣèlú tó dé, ẹ ti mọ̀ ìròyìn tó jẹ́, ẹ mọ̀ nǹkan tó ń ṣe. Ìgbà tó ṣèlú tún dé ń sìn, ẹ tún mọ̀ nítorí pé ó dé láti wá báyìí. Mo rántí pé jíjáde wá báyìí gbẹ̀yìn ó ní ọjọ́ tí mo sọ̀rọ̀ nípa káàdì ìdìbò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ńṣe ni ibùdó àwọn elétò ìdìbò láwọn ìjọba ìbílẹ̀ kódà àti ní ìjọba ìpínlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ló kún fọ́fọ́ nígbà tí mo sọ̀rọ̀ nípa káàdì ìdìbò. Lára àwọn nǹkan tí mo fi dá yín lójú lọ́jọ́ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ tó ń dúró de pé a fẹ́ kó dá wa lójú Oriyomi fẹ́ díje lóòótọ́ ká tó gba káàdì ìdìbò. Mo ní ẹ jáde ẹ lọ gba káàdì ìdìbò. Oriyomi á jáde nítòótọ́ ní agbára Ọlọ́run ló ní ẹ̀mí, òun ló dẹ̀ ní gbogbo nǹkan. Ó máa jáde láti dìbò. Ṣùgbọ́n lénìí nǹkan tí mo wá fún òun náà ni ìkìlọ̀ ìgbẹ̀yìn fáwọn kọlọ̀rọ̀ sí. Ìkìlọ̀ ìgbẹ̀yìn fáwọn kọlọ̀rọ̀ sí. Ṣé rí òṣèlú lóòótọ́ wọ́n ní dirty game ni. I don't want to disagree totally, but I want to tell you emphatically that it is not business as usual. Come 2027, anybody that believes so much in propaganda, lies, fallacies, blackmailing, you may not have your way. The instruments for such atrocities may find their way behind the bar, while the real game players will be on the field to play the game, and while the real men will contest and the winner will be announced. And when the winner is announced at the end of the day, you may still be at the back of the bar, while the person you are trying to fight for won't be able to help or assist you out of the predicament you put yourself. My dear brothers and sisters, the bloggers, Facebook users, TikTok users, the ex-handlers, I want to appeal to yours, please. This is coming from the bottom of my heart. I hate taking people up legally, and I don't want to be forced to do that. I am known for what I am for. I've been on the field of broadcasting for years. I've used my profession to save masses. I've used my profession to assist civil servants. I have used my profession to save the vulnerable people in our society. I've used my profession to fight so many battles that I might just look aside. But I took it upon myself and I fought those battles. Not because of political reasons,
I never thought of coming into this political stormy water when all those fights came into me. And I decided not to pick my fight because I believe fighting for the vulnerable is serving your Creator. The God that gives you that power wants you to serve Him. And once you are fighting for the less privileged, the vulnerable in society, I believe so much that you are serving that God. I don't want to believe that everybody will love me. I'm not that stupid. I am not that stupid. But I want to convince you that I will have my people while I will have the people against you. My dear brothers and sisters, if you look at the topic of this particular talk, get your evidence ready. You cannot blackmail me religiously. I am a Muslim by religion. That's the religion I chose. Of nobody can change me from being a Muslim, and you can never crucify me for choosing my religion. Religion is a personal thing. And I can never crucify anybody or fight anybody that chooses his or her own religion. My dear brothers and sisters, I've seen a lot. I've heard a lot. I choose silence. I was waiting for those people that deserve my response. But I took up this particular one because the message is not for those people that have chosen the job of blackmailing me as a priority, but it's for those that will come on here, that will call my phone, that will knock the door of my office and say, Oriyomi, leave them, release them, look aside, withdraw the case. Please, talk to them now before the time comes. If I choose not to answer you that time, do not call me names. That strength you want to use to appeal to me, I want you to use those strengths now to appeal to them, to get their evidences ready. The evidence of where I had a meeting with Gumi, get it ready. The evidences of where you see me romancing with those people that are destroying our society in the name of religion, get it ready. The evidences of where you see Oriyomi Hamzat, and you can prove it beyond reasonable doubt that he is a fanatic, please get it ready. The evidences of where I fought Christians, the evidences of where I fought the traditional believers, please get those evidences ready. I am not going to take it easy, and I'm not going to look aside on this. Take me up for what I have done. I hate people lie. And you are saying it as if you are saying the truth. Get your evidences ready. I'm not arguing with you. I am talking to the people, the people that has the power, the strength, that has the control of the law, that they can call Oriyomi Hamzat. Look, Oriyomi, you have to drop this. Talk to them now before I start my own. Because if you are talking to me, you are using another name to replace my name. That person that is telling you that you are saved from the cyber bully by doing that is not telling you the truth. For the fact that people can relate what you are saying to me, you have already robbed yourself. I am telling you the truth. I want this to be I want you to put an end to this rubbish now. I want you to put a stop to this rubbish now, because there is limits to how I can look aside when you are tampering with the reputation I have built with very hardworking, persistence, tolerance that none of your family member has ever endured to establish. This is Oriyomi Hamzat. Honestly,
Frankly, I am not joking. I am contesting. If I'm going to be the first person that will start from the grassroots, if I'm going to be the first person that will believe so much in the grassroots, if I'm going to be the first person that you will see as somebody that doesn't have money, that has never siphoned the people's money and bring it back to them to contest the election and be in charge of the resources of the nation. If I'm going to be the first person, I am ready to. Whatever it takes, I want to serve my people. And you can never prevent me from doing the needful. Gbogbo èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́, ní gbogbo Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá méjèèjì àti gbogbo Òkè Ògùn. Gbogbo 33 local government ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo yín ni mo kí. Abdulrahman Oriyomi Hamzat lórúkọ mi. Ẹ ti mọ̀ mí dáadáa. Mo kúrò lẹ́ni tí wọ́n ṣẹ̀ máa júwe fún yín. Ẹ mọ̀ tí mo lè ṣe. Ẹ mọ̀ tí mo ti ń ṣe bọ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin ìyá tẹ́ nífẹ̀ẹ́ mi gidi gan yìí. Tí ẹ kì í fẹ́ kí nǹkan kan ṣe Oriyomi. Ẹ kì í fẹ́ kí ìrárìn mi bó ti wulẹ̀ kó kéré mọ́. Mo kí ẹ̀yin ọmọdé kéékèèké tẹ́ nífẹ̀ẹ́ mi tí ẹ gbà mí ní bàbá yín. Tí Oriyomi òkìkí bàbá ọmọ kéékèèké ni. Ẹ kì í fẹ́ kí nǹkan kan ṣe mí. Nǹkan kan ò ní ṣe ẹ̀yin náà o. Mo kí ẹ̀yin òṣìṣẹ́ ìjọba. Mo kí ẹ̀yin oníṣẹ́ ọwọ́. Mo kí ẹ̀yin òǹtajà. Mo kí yín. Mo kí gbogbo wa pátápátá àtọmọ iléèwé àtọmọ ẹ̀kọ́ṣẹ́. Gbogbo wa ni mo kí pé ní agbára Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dà. Àní ò sí. Gbogbo wa la rí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dára. Gbogbo wa la rí pé Nàìjíríà ń dára. Ìdí tí mo fi sọ pé ó ń dára ni pé à ń sùn, à ń jí, a wà láyé, a wà láàyè. Ọlọ́run ò mú wa kúrò nínú ẹni tó tún nírètí. A wà nínú ẹni tó tún nírètí wípé yóò dáa jù báyìí lọ. Ẹnikẹ́ni tó bá ti nírètí tó sùn tó jí tó sì tún wà lálàáfíà, ẹ jẹ́ kẹ́ni ẹ sọ pé ó ń dára. A wá béèrè pé a fẹ́ kó dára sí ni. Ìgbà tó bá dára sí àtèmi àtẹ̀yin, wọ́n ní fi wá ṣàwátì ń bẹ̀. Àmì kí ni mo fẹ́ sọ? Ọ̀rọ̀ lórí ètò ìdìbò tó ń bọ̀ yìí mà ní. Tí ẹ ti mọ̀ pé lóòótọ́ Oriyomi Hamzat ń díje sá, òótọ́ ni. Ó ti hàn pé kò kéròjọ fẹ́yàn kankan, òótọ́ ni. Òótọ́ ni gbogbo àwọn aráàlú nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́, òótọ́ ni. Tí mo bá sọ pé gbogbo aráàlú, èmi náà ń sòmùgọ̀. Kì í ṣe pé mi ò mọ̀ pé àwọn kan ò gbà tèmi. Àbí àwọn kan ni mo sáà já nípa ti ẹ̀kan mọ́ hùwà ọ̀daràn mọ́. Àwọn àtọ̀rẹ́ wọn àtẹbí wọn ṣé wọ́n sì gbà tèmi. Àwọn kan ni mo sáà já ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn gbà tí mo dá padà fẹ́ tó ní. Ṣérú àwọn yẹn ó sì nífẹ̀ẹ́ wa. Àwọn kan ni wọ́n sáà ti di ògbóǹtarìgì tí wọ́n ti sọ ètò ìṣèlú diṣẹ́ tí wọ́n fẹ́ mọ gbé bátìrì fúnra wọn tí wọ́n fẹ́ kó kan mọ́ mẹ̀kúnnù láéláé. Ṣérú wọn sì jọ́rẹ̀ mi. Àwọn kan ni wọ́n rí mi bí ààrẹ láwùjọ òṣèlú wípé ọmọkùnrin yìí fẹ́ rárí wà ní wa. Ó fẹ́ tú àṣírí bá a ṣe ń yan aráàlú jẹ. Ó fẹ́ tú àṣírí fún wọn. Ṣérú àwọn yẹn ò nífẹ̀ẹ́ mi. Àti ibi tí wọ́n bá fẹnu dín kàrà òṣèlú dé àti ibi tí wọ́n bá lẹ ẹ̀bà òṣèlú mọ́ dé. Ṣé àwọn yẹn ṣé wọ́n nífẹ̀ẹ́ mi? I am here to tell you wípé mo gbà wípé ẹ̀yin aráàlú ẹ nífẹ̀ẹ́ mi. Èmi náà sì nífẹ̀ẹ́ yín. Mi ò sì ní ṣe nǹkan kan ju nǹkan tí ó jẹ́ òdodo lọ. Tó bá rí bẹ́ẹ̀. Ẹnu òfìfo kì í ró yànmùyànmù o. Bẹ́ẹ̀ ni ọgbọ́n ò sì digi àfokùn. Ǹjẹ́ ẹ mọ̀ pé péréte báyìí ló kù on the 17th of this month ní ètò ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò òdòpin. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ̀ tí ẹ fẹ́ kí n wọnú òṣèlú rárá. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn òṣèlú lè má fún mi láǹfààní àti ṣe mọ́. Tí ẹ mọ̀ pé à ń jàǹfààní fúngbà díẹ̀ ni. Tá a bá rí ẹni tó nífẹ̀ẹ́ tí mò ń ṣe lọ́wọ́ níjọba, ó ṣeé ṣe kí n má rí ṣe mọ́ o. Ó sì ṣeé ṣe ìwọ̀n ìwúlò tẹ́ ń jẹ yẹn kẹ́ ẹ má rí jẹ mọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí ọwọ́ tí mo ti ń ṣe yẹn, èèyàn péréte ló sì ń jàǹfààní mi. Tí mo bá tẹ̀síwájú tí mo tún láǹfààní, tá a bá fi authority ìjọba kún ìní ẹ̀mí ọmọnìyàn tá a ní, ó ṣeé ṣe ká tún ṣe dáadáa jù bá ń lọ. Ẹ má bẹ̀rù. Ẹ lọ gba káàdì ìdìbò yín. Ẹ̀yin tí ẹ ní lọ́wọ́ tẹ́ ń fò ní dòní tẹ́ ń fò ládọ́là. Ẹnìkan ṣoṣo tí mo lè gbà kó nífẹ̀ẹ́ mi báyìí lẹni tó bá lọ gba káàdì ìdìbò rẹ̀.
ẹ lọ sí state secretary, ẹ lọ sí secretariat state headquarters INEC, ẹ lọ gbà ń bẹ̀. Ẹ lọ sí àwọn local government headquarters INEC, local government offices, ẹ lọ gbà ń bẹ̀. Èyí tó bá jẹ́ ti local government yìí, ẹ lọ forúkọ sílẹ̀. Ẹ ní káàdì yẹn lọ́wọ́. Mo ń fi àsìkò yìí sọ fún yín ni o, mi ò tàn yín o, mi ò ṣeré o. Lóòótọ́ ni mò ń díje gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Èébú ò nítumọ̀, ìṣèdánsákì sí ni ò nítumọ̀. Ibi tá à ń lọ ló mátà. Bí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún wa, kò ní káwẹ̀yìn. Bí gbogbo ayé sì ń bú wa, kò ní kápá àlọ́ mọ́. Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́, tí ẹ bá nífẹ̀ẹ́ ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ lódodo, àwọn kan ó máa ṣe, ẹlòmíì ó máa bọ́ síbẹ̀, ẹnìkan ó máa dìde, ẹlòmíì ó máa jókòó. Tá a bá nífẹ̀ẹ́ tó fẹ́ dìde, ó yẹ ká wẹ́ ẹni ire jókòó bí ó bá dìde sí. Aráàlú ló sì yẹ kó mọ ẹni ire máa fẹ́ kó jókòó bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ lọ gba káàdì ìdìbò yín. Òní ni ọjọ́ 12 oṣù kẹrin. Gbogbo ohun tí ọ̀rọ̀ náà ó fi tán lẹ̀, tí ẹ fi ní láǹfààní mọ́, kò ju ọjọ́ 4 sọ́jọ́ 5 lọ. Ẹ láǹfààní yẹn tó bá ti dọ̀la Monday. Ẹ kọ́kọ́ tiẹ̀ dákán kẹ́ ẹ débẹ̀. Gbogbo ohun tẹ́ fi gbà kò ju ìṣẹ́jú 10 sógún ìṣẹ́jú lọ. Wọ́n ti parí ìtọ̀dọ̀ yín, ẹ ti kúrò ńbẹ̀. Mo ń sọ fún yín, mo dẹ̀ ń bẹ̀ yín. Kó má dá ìtẹ̀yìn kọ́gbọ́n, etí ajá, agé tí ajá, agé ilé títán, ó sọ̀bẹ̀ nù. Ẹ lọ gba káàdì ìdìbò yín. Oriyomi Hamzat lórúkọ mi. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tó yìí, ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn odi Nàìjíríà, ẹ bá mi pàṣẹ fáwọn èèyàn yín tí wọ́n máa ń pè yín tí wọ́n bá ti nílò yín. Torí ẹrù orí tí yín ò fúyẹ́ díẹ̀ sí tẹ́ni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù bá wà níjọba. Ẹ bá mi pàṣẹ fún wọn. Ẹnikẹ́ni lọ gba káàdì ìdìbò wọn. Ẹ̀yin tẹ́ wà nílé, ẹ lọ gba káàdì ìdìbò yín sẹ́ẹ̀. Àsìkò péréte ló kù. Ẹ lọ gba káàdì ìdìbò yín. Oriyomi anífẹ̀ẹ́ rẹ, irọ́ ló ń pa bó o bá ní káàdì ìdìbò. Oriyomi tiẹ̀ là ń ṣe erémọdé lásán ni tó o bá ní káàdì ìdìbò. A mọ̀ wípé ìṣọwọ́ táwọn èèyàn fi gba káàdì ìdìbò ó ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ gbìyànjú, ẹ lọ gba káàdì ìdìbò yín. NEPA tún ti múná lọ àbí? Gẹ́gẹ́ bí ìṣe wọn à lè má múná lọ. Ẹ̀yin sá lọ gba káàdì ìdìbò yín. Àní fòkùnkùn sáyé o. Oriyomi Hamzat lórúkọ mi. Àkókò péréte la ní. Ẹ lọ gba káàdì ìdìbò yín.